láti iléeṣẹ́ Koikimedia, bringing the world closer to your doorstep. Èní tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún Ògún festival, ní àdúgbò tí a wà yìí ní Ìgàn, àdúgbò Ìgàn ní ìlú Àkúrẹ́. Rí àwọn oníṣẹ̀ṣe Ògún wọ́n ń ṣe àjọyọ̀ ọdún Ògún ní òní. A ó máa bá wọn sọ̀rọ̀ tó bá yá. Àwọn nìyí tí wọ́n wà ń kó, tí wọ́n mọ àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, torí pé àṣà wa ìṣe wa ni àṣà wa ìṣe wa ni o àṣà wa ìṣe wa ni. Ayẹyẹ náà ni ẹ̀ ń wò yìí láti iléeṣẹ́ Koikimedia, bringing the world closer to your doorstep. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ayẹyẹ ọdún Ògún ní ìlú Àkúrẹ́ òun ni wọ́n ń ṣe lọ́wọ́, ibẹ̀ ni a wà live and direct. Koikimedia, bringing the world closer to your doorstep. Ayẹyẹ ọdún Ògún náà ní ibẹ̀ la wà yìí ní ìlú Àkúrẹ́. Ẹ̀rí àwọn tí wọ́n ń ṣàjọyọ̀ Ògún yìí, wọn ò ní fi ẹ̀jẹ̀ wá pẹ́ o. Ayẹyẹ Ògún ni wọ́n ń ṣe ní ìlú Àkúrẹ́. We are live and direct. Koikimedia, bringing the world closer to your doorstep. Ọdún Ògún náà ń ṣe yìí láti jẹ́ kí ẹ mọ̀ wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó ṣe kókó. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ayẹyẹ Ògún. Àbáwá pẹ́. Àbáwá pẹ́. Ewé gbígbá ọ̀pọ̀ pẹ́. Títí ìdùgbà bá múlò láyé lórí àyọ̀ kó ẹ̀yọ̀ ọ̀dọ̀ fún ta sáyé. Koikimedia, bringing the world closer to your doorstep. Ayẹyẹ Ògún festival ní ibẹ̀ la wà yìí ní ìlú Àkúrẹ́, ní àdúgbò Ìgàn ní ìlú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, a ti ya àwọn àdúgbò lóríṣiríṣi, a dẹ̀ ti fi wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ Ògún. Ibòmíì náà ni a tún wà yìí ẹ orí tí wọ́n dáǹkó, tí wọ́n mọ̀ wípé àṣà wa, ìṣe wa, our rich culture
our culture must not be dwindled. This Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ ò rí bí inú àwọn èèyàn ṣe ń dùn nítorí pé àṣà wa ṣe wá ní àṣà ilẹ̀ Yorùbá. Ẹ ò rí àṣà wa bó ṣe dára tó. Ọdún Ògún nìyí o, Ògún onírè. Ògún tí ó máa ń dáàbò bo ni, Ògún tí ó máa ń mú àlàáfíà wá sí ìlú. Ẹ ò rí bí àwọn ènìyàn ṣe dá kànjọkànjọ tí wọ́n wọṣọ tí wọ́n wà ń kó tínú wọn ń dùn nítorí pé wọ́n ń ṣe ọdún Ògún lénìí torí pé wọ́n mọ àṣà wa àti ìṣe wa, wọ́n mọ àṣà ilẹ̀ Yorùbá, àṣà wa ìṣe wa ni o. Ẹ jẹ́ kí àṣà wa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Keep sharing. This is OGUN Festival, live and direct in Akure, Ondo State capital. This is OGUN Festival once again. You see the worshippers, they are celebrating it because of our culture. Our culture is rich in Yoruba land. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Ìlú Àkúrẹ́ la wà yìí o, live and direct ní ọdún Ògún festival. Ẹ̀rù bí inú àwọn èèyàn ṣe dùn bí wọ́n ṣe ń ṣe àjọyọ̀ ọdún Ògún ò ní fẹ́ jẹ́ wá wẹ́. As you can see, this is Koikimedia bringing the world closer to your doorstep. Ọdún Ògún ló ń ṣe nílùú Àkúrẹ́ yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé. Ọdún Ògún festival nílùú Àkúrẹ́, ibẹ̀ ni a wà yìí tí a ti ń gbé sí ojú ìwòran yín nílẹ̀ ń wò yìí. Ẹ̀rí bí àwọn èèyàn ṣe ṣàǹkó, àwọn worshippers ẹ̀rí bọ́n ṣe wà kó tí inú gbogbo ènìyàn ń dùn. A ti máa sọ interview yìí bàbá ti débẹ̀. Okay.
is Koikimedia bringing the world closer to your doorstep. Ọdún Ògún ni tí wọ́n ń ṣe nílùú Àkúrẹ́, Ògún festival. Àwọn worshippers ẹ ò rí bí wọ́n ṣe ń jó tínú wọn dùn nítorí pé àṣà wa ìṣe wa ni. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ nílẹ̀ Yorùbá yìí. Ẹ rí àṣà wa tá a bá gbé àṣà wa ní arugẹ. Ètò ààbò á wà nítorí Ògún kan máa ń dáàbò bò ni. Ògún kan ó máa ń jẹ́ kí àlàáfíà wà ní ìlú. Koikimedia once again bringing the world closer to your doorstep. This is Ogun Festival in Akure. You see the worshippers, they are celebrating the day because today is their day. That's Ogun worshippers, they are celebrating it, and they know how rich and how safe our culture is in Nigeria. Ogun bẹ̀bẹ̀bẹ̀ kẹjú lọ́sẹ̀ ọ̀nà àṣẹ ìdíbẹ̀ yìí òun ọkọ̀ ìdíkì náà balẹ̀ òun ṣe òun. Ó fún ọmọ jàre o, 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 ó fún ọmọ Baba, ṣé bí táà ń lọ òjìnà mọ́, mo fẹ́ interview wọn, ṣé bí táà ń lọ òjìnà mọ́, kí n ṣe interview fún yín, ẹ jẹ́ ṣe interview fún yín báyìí, ẹ jẹ́ abẹ́ ṣe interview. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Ẹ̀yin fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ìlú Àkúrẹ́ ni a wà ní èní tí wọ́n ń ṣe ọdún Ògún. Ẹ ò rí bí àwọn ènìyàn ṣe jẹ́ kí àṣà wa tí wọ́n ń gbé lárugẹ, àṣà tí ó ti ń rinlẹ̀, ṣùgbọ́n àwọn Àkúrẹ́ nílùú Ondo State wọ́n ní wọn ò gbà pé àṣà wa gbọ́dọ̀ gbé lárugẹ, torí náà ni wọ́n jáde síta tí wọ́n túyáyá tí wọ́n ṣe ọdún Ògún, that is Ògún festival. Àwọn worshippers ní ẹ ò rí bí wọ́n ṣe gbé lárugẹ. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ nílẹ̀ Yorùbá. Bàbá wa ẹ káàárọ̀. Àmàkù ojúmọ́ olóòtú. Ẹ jọ a rí pé ẹ ń ṣe ọdún Ògún lẹ́ni, bí kí ni ẹ lè rí sọ sí? Ọdún Ògún Àkúrẹ́ là ń ṣe lénìí. A dẹ̀ ń ṣàdúrà fún ẹrú tọmọ nílùú Àkúrẹ́. Àtúgbò Àkúrẹ́ àṣàdúrà kógun má jà, kábíyèsí pẹpẹ lórúkọ. So kógun mọ̀mú jẹrà wẹ̀ l'Àkúrẹ́ amúrúkọ accident. Ògún yìí kí ni àwọn nǹkan wo ni ó ń ṣe fún ará ìlú àti àwọn nǹkan wo ló ń ṣe fún tilé toko? Ọdún Ògún nǹkan tó ṣe fún ará ìlú ó pọ̀. Láàkọ́ kìnìjà karùn-ún kòkòrò jà wá ní Àkúrẹ́. Àdẹ̀kùn accident. Ní ètò ààbò. So àṣàdúrà fún gbogbo tẹrú tọmọ ìlú Àkúrẹ́ ló wà fún mi. Kí ni ẹ rí sọ sí nípa ètò ààbò tí ó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà? Then kí ni nǹkan tí àṣà àti ìṣe ilẹ̀ wa kí ló lè ṣe nípa ti ètò ààbò, kí la lè ṣe pẹ̀lú àṣà wa? Àdúrà náà la máa gbà, àtìkò ń gbà náà ni. A ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú agbófinró àti kábíyèsí wa láti mú gbogbo wa láì kó lọ lẹ̀. Kì í ṣe ẹrù tó bá nìkan, ẹrù gbogbo ará ìlú náà ni. Àdúrà wo lẹ ní ṣe fún àwọn tí ń wò yín nílé lóko? Káàkiri gbogbo àgbáyé ọkọ̀ gbogbo abalẹ̀ o. Àṣẹ. Àní gbogbo accident o. Àṣẹ. Àní agbókòmọ wálé o. Àṣẹ. Àní gbókòmọ jáde o. Àṣẹ. Ní Ondo State ogun oníjà o. Àṣẹ. Ní Nàìjíríà ogun oníjà o. Àṣẹ. Ọlọ́fundéjì apẹniròpó o. Àṣẹ. Tẹrútọmọ amabiwẹ́rẹ́ o. Àṣẹ. Ẹ ṣeun, kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Èmi ni High Chief Olótúbágbà of Àkúrẹ́ Kingdom. Ẹ ṣeun. Ó fún ọmọ jàre o, 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 ó fún ọmọ jàre o. This Koikimedia bringing the world closer to your doorstep. Ní báyìí a ó lọ sí àdúgbò mìíràn tí a ó ti máa rí bí wọ́n ṣe ń ṣe ètò Ògún yìí, bí wọ́n ṣe ń ṣe àjọyọ̀ Ògún yìí. Bí àwọn èèyàn ṣe ń dùn. Once again, this Koikimedia bringing the world closer to your doorstep.